ìkànnì Saka tẹlifíṣọ̀n ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe náà ẹ láǹfààní láti subscribe tẹ́ ẹ bá ti subscribe á lè jọ máa gbádùn ara wa ní gbogbo ìgbà lórí ìkànnì yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan fún àdúrótì yín àjọṣe wa òkú ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ètò tòní yóò dùn púpọ̀ káyà ó sọ fọ́kọ rẹ̀ kí baálé ilé náà ó sì wí fún aya rẹ̀ kẹ́yìn méjèèjì wá panupọ̀ kẹ́ ẹ bá mi ké sáwọn ọmọ yín kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ jẹ́ ká jọ jẹ̀gbádùn ètò yìí ohun tá a máa gbé yẹ̀wò lábala àkọ́kọ́ tí ṣe abala etí ẹ mélòó lórí ètò yìí lónìí òun náà ni ọ̀rọ̀ kan tó ń gbà wá nímọ̀ràn tó ní máa ṣe fi ojúṣe rẹ lẹ̀ láì ṣe ìwọ òbí ṣé kìí ṣe pé o ti ń dá àwọn ọmọ yìí dá ohun tí ò yẹ kẹ́ ẹ máa dá wọn dá àní ṣé àwọn ọmọ yìí ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ kọ́ wọn gẹ́gẹ́ bí òbí ǹjẹ́ ẹ̀ ń kọ́ wọn ojúṣe yín ni o àfi kẹ́ ẹ kọ́ wọn ṣé bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ní ọmọ tá a bá kọ́ náà ló kúkú ń gbélé tá a kọ́ tà ẹ dẹ́kun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa nítorí ojúṣe òbí ló jẹ́ ìwọ ìyàwó ọ̀rọ̀ mi kàn wọ́n náà ǹjẹ́ ń ṣe ojúṣe rẹ sí ọkọ rẹ gẹ́gẹ́ bí aya ṣé wọ́n kì í ṣe ìyàwó tó ṣe wípé kí ọkọ tó wí ẹyọ kan ìwọ ti wí mẹ́fà ǹjẹ́ o mọ̀ pé ojúṣe rẹ ni láti mú ọkọ rẹ lé ìyàwó gbọ́dọ̀ pọ́n ọkọ rẹ̀ lé ní gbogbo ìgbà ní pẹ̀lú ìtẹríba ìwọ ọkọ náà ọ̀rọ̀ mi ò yọ ẹ́lẹ̀ ìwọ náà lẹ́tọ̀ọ́ sí pé kó o pọ́n ìyàwó rẹ lé gbogbo ọkùnrin ló lẹ́tọ̀ọ́ sí pé ká pọ́n àwọn aya wa lé nítorí àwọn aya yìí náà lẹ́nu kejì wa ara ojúṣe ọkọ sí ní pẹ̀lú ẹ̀yin ọmọ ọ̀rọ̀ mi bá yín wí àwọn òbí yín ǹjẹ́ ẹ ṣe ojúṣe sí wọn gẹ́gẹ́ bí ọmọ ẹ bá máa pàdánù àwọn òbí yìí kẹ́ ẹ tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ṣe ojúṣe yín sí wọn ìtọ́jú òbí ó dọwọ́ yín ẹ̀yin ọmọ ẹ rí dájú pé ẹ tọ́jú àwọn òbí yín èèyàn gbọ́dọ̀ fi ojúṣe rẹ̀ lẹ̀ láì ṣe ẹni bá fi ojúṣe rẹ̀ lẹ̀ láì ṣe òbí tó bá fi ojúṣe rẹ̀ lẹ̀ tí ò ṣe lórí ọmọ irú ọmọ bẹ́ẹ̀ máa ń padà di ọmọ ọlọ́mọ ni aya tí ó fi ojúṣe rẹ̀ lẹ̀ sọ́kọ rẹ̀ tí ò ṣe irú ọkọ bẹ́ẹ̀ máa ń padà di ọkọ ọlọ́kọ ni ìwọ ìyàwó ìwọ ọkọ tó wàá ṣe ojúṣe rẹ sí ọkọ rẹ sí ìyàwó rẹ irú aya bẹ́ẹ̀ máa ń di aya ẹni ẹlẹ́ni ó máa ń di aya ẹlòmíì ni ìwọ ọmọ náà gẹ́gẹ́ bí mo ṣe sọ ó ṣe pàtàkì fún wọn náà láti ṣe ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ sáwọn òbí rẹ tó o bá ṣe ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ sí àwọn òbí rẹ irú ọmọ bẹ́ẹ̀ máa ń padà akọsẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn òbí rẹ ní ó ṣe pàtàkì fún wa o ká ṣe ojúṣe wa nítorí kò sẹ́ni tó fẹ́ bá wa ṣe ojúṣe yìí mò ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sábàlá kejì tí í ṣe abala ìrìnàjò àṣeyọrí lórí ìkànnì Saka tẹlifíṣọ̀n orí ètò fìgbà yìí náà sílẹ̀ wá abala kejì tí í ṣe abala ìrìnàjò àṣeyọrí òun la tún wà báyìí lórí ìkànnì yìí ta ni aláṣeyọrí wa lónìí àní ìrìnwó làárín tá a fi ń ṣàṣeyọrí ẹ̀bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ìgbọ́ ìtàn arákùnrin kan tí mo fẹ́ mú wáyé ó ṣẹlẹ̀ wípé ní ìlú kan ọba ló ń ṣe ìṣàkóso wọn ní ìlú ọ̀hún ẹ mọ̀ báwọn orílẹ̀-èdè tó wà tó ṣe wípé ọba ló máa ń ṣe ìṣàkóso wọn lọ́hùn àwọn olóyìnbó máa perú ìjọba bẹ́ẹ̀ ní monarchical system of government ọba ló ń ṣe ìṣàkóso wọn nílùú yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ọba tí mo wá ń sọ ọ̀rọ̀ rẹ̀ yìí ọba ìlú yìí ó ti dàgbà ṣùgbọ́n kò ní àrólé tí yóò fi orí àpèrè lẹ̀ fún lọ́ba yìí wọ́n wò pé kí lòun ó ṣe
sípò lẹ́yìn tóun bá papòdà. èyí ló wá mú ọba yìí ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn ní gbogbo orílẹ̀-èdè ọ̀hún. ó ránṣẹ́ sí gbogbo àwọn ọ̀dọ́. ó lóun fẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n pèsè wá sí ààfin òun. òun fẹ́ bá wọn fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. òun fẹ́ fi dúríjú pẹ̀lú wọn bóun fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. ọba yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ló bá gbé àwọn oníṣẹ́ rẹ̀ dìde. arákùnrin àgbẹ̀ kan lára àwọn ọ̀dọ́ yìí ìròyìn yìí bá kàn án. lárákùnrin yìí bá wò pé òun náà lẹ́tọ̀ọ́ sí orí àpèrè, ṣùgbọ́n bóò lòun ó ti ṣe, nítorí pé arákùnrin yìí kò lówó kò lọ́lá kankan, kódà agídí ló fi ń pààrọ̀ aṣọ ọrùn rẹ̀. ló bá wò pé ǹjẹ́ tóun bá fẹ́ rin ìrìn àjò yìí, ǹjẹ́ aṣọ tóun ó wọ̀ wà báyìí, eléyìí tí wọ́n fẹ́ mú ìrẹ̀wẹ̀sì bá ọkàn rẹ̀. ṣùgbọ́n ẹ̀kan náà ló mà tún ṣe ọkàn Akin lọ́wọ́ pé òun tá a ṣe kù bó ṣe kóun yáwó ni tóun ó fi raṣọ tóun ó fi lọ síbi tó bá pe gbogbo àwọn ọ̀dọ́ sí yìí. arákùnrin yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ó máa padà ṣe bẹ́ẹ̀, ó ra aṣọ. ló bá tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ níbi tó ti ń lọ. lẹ́nu ìgbà tó dé ibi ibodè ìlú tó ń lọ, níbi ibodè ìlú tí ọba yìí wà, ìyẹn ọba tó fẹ́ bá wọn fọ̀rọ̀ wọ́rọ̀, tó fẹ́ bá wọn fijú rinjú láti lè mọ ẹni tí orí àpèrè tọ́ sí. nígbà tí arákùnrin yìí tó débi ẹnu ibodè ìlú yìí, ló bá rí arákùnrin kan lẹ́gbàá ẹ̀bá ojú ọ̀nà lábẹ́ igi. oníbàárà lọkùnrin tó rí yìí. lóníbàárà yìí bá ní, arákùnrin yìí, ó ò dẹ̀ dákun kó ràn mí lọ́wọ́, òtútù mú mi bẹ́ẹ̀ lébi ń pa mí. arákùnrin yìí ló bá wo oníbàárà yìí, bẹ́ẹ̀ ló wò pé àánú oníbàárà yìí máa ṣe òun. ló wo oníbàárà òun, ló wò ó dààmú. arákùnrin yìí kò bá ṣe mí ní ṣe méjì, ló bá mú aṣọ tuntun tó rà léyìí tó fẹ́ wọ̀ lọ síbi ìfijúrinjú ọba tó pè wọ́n. ló bá mú aṣọ tuntun yìí ló bá fún arákùnrin oníbàárà yìí. èmi ti ní tòótọ́. inú arákùnrin oníbàárà yìí dùn púpọ̀. ló bá tún mú nínú àwọn oúnjẹ rẹ̀ tó ń gbé lọ́wọ́ láti fi rin ìrìn àjò, ló bá tún fún oníbàárà yìí nínú oúnjẹ yìí. inú oníbàárà yìí mà tún dùn ún. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ arákùnrin yìí ó dé ààfin bí ọba àdúgbò tó ń lọ. nígbà tó dé ààfin yìí, ó ti báwọn èrò ń bẹ̀ bíbà. ẹni tó ró tó kàn dúdú ti kàn dúdú pẹ̀lú aṣọ lóríṣiríṣi, àwọn aṣọ lọ́kọ̀ òjọ̀kan láwọn aṣọ tuntun tó rẹwà lójú púpọ̀. ṣùgbọ́n arákùnrin yìí, aṣọ tóun wọ̀ sọ́rùn, ó ti rò wípé aṣọ tuntun tóun rà lòun fi pààrọ̀ aṣọ, ṣùgbọ́n ó ti fojú àánú fi aṣọ yìí ó ti fi fún oníbàárà. arákùnrin yìí lójú bá ń tì í, kò fẹ́ bọ́ sáàárín àwọn èèyàn. lókọ̀ tí wá mú ọkàn ara rẹ̀ gírí lówó pé òun ti débí báyìí náà. ó rántí adúrú rìn tó ti rìn sẹ́yìn kó tó di kó ẹ̀ṣẹ̀ délùú yìí. ló bá ṣọ̀pọ̀ Akin, ló bá wọlé sínú gbọ̀ngàn. níbi tó ti wọlé sínú gbọ̀ngàn tó jókòó, bẹ́ẹ̀ làwọn òjíṣẹ́ ọba ni wọ́n wá ń pe àwọn èèyàn wọlé ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ṣùgbọ́n nígbà tó wá kan àkókò arákùnrin yìí, lọ́ba ní kóun náà ó wọlé. nígbà tí arákùnrin yìí wọlé, èmi tí ní tòótọ́. arákùnrin yìí máa wọlé ló lọ bá ọba. nígbà tó wọlé ló bá kí ọba, ló ṣe kábíyèsí ọba bá. kò lè bójú òkè lákòókò yìí. ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà nígbà tó bá dá lóhùn, arákùnrin wá ṣẹ̀ṣẹ̀ bójú òkè ló wojú ọba. bẹ́ẹ̀ lẹ̀rú bà á. lọ́ba bá ní, má bẹ̀rù, má fòyà. èmi gbogbo lóníbàárà tó rí nígbà tó fẹ́ wọnú bodè ìlú yìí wá. arákùnrin yìí bẹ́ẹ̀ ló ń gbọ̀n, ló bá ní, kábíyèsí, èyí ṣe tẹ wá ṣe irú eléyìí. lọ́ba ọ̀hún, ìyẹn ọba kábíyèsí ọba láyé ọ̀hún bá ní, bó ṣe kí n ṣe rèé, nítorí tí n bá ṣe bẹ́ẹ̀, tí n bá yọ sí ẹ gẹ́gẹ́ bí ọba, tí n bá yọ sí ẹ gẹ́gẹ́ bí ọlọ́lá,
tí mo béèrè ìrànlọ́wọ́ fún ẹ, kò sí tí mo béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ, kò sí ohun tó ò lè ṣe. Nítorí náà mo gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí oníbàárà láti lè fi mọ ẹni tó nífẹ̀ẹ́ aráàlú. Lọ́wọ́ bá ní irú wọ̀ yìí gangan ló tó sórí àpèrè yìí. Lọ́wọ́ bá ní ó wá rí pé ìlú wa yìí ó nílò ẹni tó ṣe wípé ó ní àánú àwọn èèyàn nínú. Irú ẹni bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ ṣe ìjọba. Orí àpèrè yìí kò sí fẹ́ni tó jẹ́ wípé onímọ̀ tara ẹni nìkan ni. Bẹ́ẹ̀ ni kábíyèsí bá sọ fún arákùnrin yìí pé ìwọ gbogbo ló lẹ́tọ̀ọ́ sí orí àpèrè yìí. Ẹ wá rí bí ẹ̀rí orílẹ̀-èdè wa Nàìjíríà tá a wà yìí náà, a nílò àwọn adarí tó ṣe wípé wọ́n nífẹ̀ẹ́ àwọn aráàlú. A nílò àwọn adarí tó ṣe wípé wọn kì í ṣe onímọ̀ tara ẹni nìkan. Bẹ́ẹ̀ tá a bá rí irú àwọn adarí báyìí, gbogbo nǹkan yóò dẹ̀rọ̀, gbogbo nǹkan yóò tùbà yóò sì túṣẹ́. Nítorí náà gbogbo èyí tẹ́ wà nípò adarí, ẹ fi ọ̀rọ̀ arákùnrin yìí kẹ́ fi ṣe àríkọ́gbọ̀n. Bárákùnrin yìí máa ṣe di ẹni tí ìgbà ń yẹ rèé. Ẹ wo àgbẹ̀ ọjọ́ kìíní àná táṣọ òpé méjì lọ́rùn rẹ̀. Ẹ wo gbọ́dọ̀ bá mi ṣe fi ara sùúrù àti ara ìwà ìrẹ̀lẹ̀ àti ara ìwà ìrẹ̀lẹ̀ ìwà pé kéèyàn má dojú kòkòrò, kéèyàn sì ní ojú àánú. Ẹ wo gbọ́dọ̀ bá mi bó ṣe fi ìwà yìí bó ṣe fi pọ́n lé. Ẹ rí wípé kí èèyàn ní ojú àánú ó jẹ́ ohun tó ṣe pàtàkì láwùjọ wa. Ojú àánú sì rèé, ó jẹ́ ohun tó ṣe wípé ó jẹ́ ohun tó jẹ́ ó lékè ohun tá a pè ní kí la lè pè ní ọgbọ́n orí. Nítorí náà ẹni tó bá sì mọ ojú àánú gẹ́gẹ́ bí ohun tó lékè ọgbọ́n orí, a jẹ́ wípé ìbẹ̀rẹ̀ ọgbọ́n orí ni kéèyàn lójú àánú, ìbẹ̀rẹ̀ ọgbọ́n orí ló jẹ́. Nítorí náà ẹ wá fi ọ̀rọ̀ arákùnrin yìí kẹ́ ẹ fi ṣe àríkọ́gbọ̀n. Ìtàn mi ò ní jù báyìí lọ lábala yìí lónìí. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, mo tún fi àkókò ìran yín létí pé ẹ dákun kẹ́ ẹ bá wa subscribe sórí ìkànnì Saka tẹlifíṣọ̀n ká lè jọ máa gbádùn ara wa ní gbogbo ìgbà. Ẹ wá ní polówó ọjà kan ní tàbí ẹ fẹ́ polówó nǹkan kan, ẹ lè kàn sí wa sórí ẹ̀rọ 08066450611 lẹ́ẹ̀kan sí 08066450611 tàbí kẹ́ wá bá wa nílé iṣẹ́ wa ní 18 Ajali Street by Okada Park, Shifter Avenue, Airport Road, Ajao Estate nílùú Èkó. Ẹ wá ní ìtàn àṣeyọrí yín tẹ́ fẹ́ kí a gbé sáfẹ́fẹ́ káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ níbẹ̀. Ẹ̀yin náà lè pè wá sórí ẹ̀rọ 07059728011. Ẹ ṣeun. Ǹjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a ti jọ ṣẹ́pọ̀ lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ cameraman AY àjọṣepọ̀ níbàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi George Sunday Adéọlá àjọṣepọ̀ níbàjẹ́. Bákan náà Azeez Akéwì Oòduà àjọwà lórí ètò ni. Fọlárí Mojísọ́lá FM Diamond àjọwà lórí ètò ni. Bẹ́ẹ̀ ni bàbá Dọ́kàsì Celestial Gist wa àkọ́kọ́ kan ṣoṣo àjọwà lórí ètò náà ni. Ẹ ṣeun. Wọ́n lọ́dúnbọ̀ nígbọ́n onígbọ́n ṣe bẹ́ẹ̀ ògbọ́n, wọ́n lárẹ̀sà ò nílà, àrẹ̀sà ṣe bẹ́ẹ̀ ó là. Wọ́n lọ́rọ̀ máa di ẹwà ò ní kọ òun máa dìde ṣe bẹ́ẹ̀ ó di àkọ́kọ́ gàgàrà tí ń kọ láwùjọ àṣà. Ìjẹ́ títí ọjọ́ mẹ́jọ látún máa pàdé lórí àkọ́tún ètò Fìgbàyẹmí Abíọ́dún Oyèkúnlé lórúkọ tèmi. Ká tún fayọ̀ pàdé o, ó dàbọ̀.